Aláròyé máa wí o. Nǹkan dé, àwọn agbébọn mú àwọn tó gbé owó ìtúsílẹ̀ baálẹ̀ tí wọ́n jí gbé londo mọ́lẹ̀. Ohun tó yẹ kó jẹ́ ayọ̀ àti ìdùnnú fáwọn èèyàn olóyè Adéníyì Adélànà tí wọ́n jí gbé nínú ààfin rẹ̀ tó wà lóde Ẹ̀yá nítòsí Ọ̀wọ̀ lọ́sẹ̀ méjì sẹ́yìn kò rí bẹ́ẹ̀ rárá o. Níṣe ni àwọn agbébọn ọ̀hún fi ọba aláyé yìí sílẹ̀ lóòótọ́, ṣùgbọ́n níṣe ni wọ́n tún de ẹni tó gbowó ìtúsílẹ̀ lọ fún wọn mọ́lẹ̀. Olóyè Adélànà làwọn agbébọn ọ̀hún lọ ká mọ́ ààfin rẹ̀ lálẹ́ ọjọ́ 12 oṣù kẹfà tí wọ́n sì jí gbé lọ lẹ́yìn tí wọ́n ti yìnbọn mọ́ olórí rẹ̀ lápá. Lọ́gán tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, nígbà náà làwọn ẹ̀ṣọ́ aláàbò bíi ọlọ́pàá, àmọ̀tẹ́kùn àtàwọn fìjìláńtè ti kó ara wọn jọ láti lépa àwọn ọ̀daràn ọ̀hún, ṣùgbọ́n tí gbogbo akitiyan wọn padà forí ṣọpọ́n láì rí bàbá ẹni 60 ọdún náà gbà padà lọ́wọ́ wọn. Kò sẹ́ni tó tún gbọ́ ohunkóhun mọ́ nípa baálẹ̀ ọ̀hún láti ọjọ́ náà, àfi bí ìròyìn tuntun tún ṣe gba ìlú kan ní wákàtí díẹ̀ sẹ́yìn pé wọ́n ti tú kábíyèsí sílẹ̀ níbi tí wọ́n dè mọ́ nínú igbó. Kódà alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jímọ̀ pàápàá fìdí rẹ̀ múlẹ̀ nígbà táwọn oníròyìn kàn sí pé wọ́n ti yọ̀ǹda rẹ̀. Àbáyọ̀mí ní bàbá yìí ṣì wà nílé ìwòsàn kan tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ kí ara rẹ̀ lè túbọ̀ mókun sí i. Ohun kan ṣoṣo tí agbẹnusọ àwọn agbófinró náà kọ̀ láti mẹ́nubà lọ̀rọ̀ ẹni tó gbowó ìtúsílẹ̀ baálẹ̀ lọ táwọn agbébọn ọ̀hún mú mọ́lẹ̀ lẹ́yìn tí wọ́n gbowó tán tí wọ́n sì tú ẹni tó torí rẹ̀ gbowó lọ sílẹ̀. Aláròyé rí gbọ́ wípé kò sẹ́ni tó kófìrí ọkùnrin yìí látìgbà tó ti lọ. Àlọ rẹ̀ ni wọ́n rí, wọn kò tí ì rí àbọ̀ rẹ̀. Èyí ló sì mú kí àwọn èèyàn rẹ̀ máa fura pé àfàìmọ̀ kí wọ́n má ti mú òun mọ́lẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tán. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹ̀ṣẹ̀ wáyé ọ̀hún ti dá ìbẹ̀rù ńlá sọ́kàn àwọn èèyàn ìlú, bẹ́ẹ̀ ló mú kí ìbànújẹ́ ńlá ó gba ọkàn wọn kan. Olúṣèyẹ Iyèadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.